ìfẹ́ òye níbi ojúmọ́ èrègbè mọ́ wálé ayé ìfẹ́ lórírun bàbá mi ìfẹ́ ńlá gbé bí mi lọ́mọ àbútẹ́ni ni wọ́n ò máa jà tẹ́yẹ̀gì ẹ má dúró kẹ́ tó kí wá nífẹ̀ẹ́ Ọọ̀ni ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ kí wá nífẹ̀ẹ́ òye bẹ́ẹ̀ bá dúró kí wá nífẹ̀ẹ́ Ọọ̀ni ojú bíntín ni wọ́n fi wò ni bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òye àyító ní ìtọ́ abẹ́rẹ́ àwa lọ́mọ ewu ẹ̀wọ̀n wẹ́sẹ̀ àwa lọ́mọ ewu ẹ̀wọ̀n wẹ́ kàìnkàìn àwa lọ́mọ wẹ́ ládégèrè ọmọ aládé orí oyin ọmọ olódò kan odò kan tí sàn wẹ́rẹ́gẹ́ tí lọ sàn wẹ́rẹ́gẹ́ lọ́dẹ̀yìn kùlé ọ̀sìnlẹ̀ lọ́dà bàtà onípẹ̀lẹ̀ ọ̀gbọ́dọ̀ bù mú alábàjá ọgbọ́dọ̀ bù sísẹ̀ ògèdè gédégédégédé onísọ̀bọ̀rọ̀ ní òmùmí odò náà pẹ́ àwa lọ́mọ ojúra bẹ́ sá kọ̀ọ̀kan pẹ́lẹ́ abẹ́ sọ̀bọ̀rọ̀ mi wù mí ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì làrólé Olúwa jẹ́ ọba wa máa pa 50 ọdún lọ́dún tàwa yí adúpẹ́ October 17 lolórí aládé gbogbo máa pa 50 ọdún October 13 lọ́sàn àwọ̀ láyẹyẹ máa gbìnà yá títí lọ́jọ́ tọ́ba wá wálé ayé ọba Adéyẹyè o ẹ kú ìmúra ọjọ́ bí ẹ̀yìn orí ajẹ́kẹ́ ẹ̀pẹ́ láyé ọmọ ayíkìtì ogun ọmọ ẹ̀tìrì ogun ilé ọmọ ìlàdé ọmọ ìbírọ̀ ọmọ gẹ́dẹ́gẹ́dẹ́ òyìnbó ọmọ erin gàngán lé ọmọ erin gàngán òde erin fi mí jòyè kọ́rùn mi mọ́ erin fi mí jòyè kí n dópin gbègbè ọ̀nà yíyẹ àrìnkílẹ̀ mi ẹkú ìmúra ọjọ́ bí ẹ̀yìn ẹ̀rù jẹjẹ ní gbogbo lẹ́kílẹ̀ ẹkú ìmúra ọjọ́ àfihàn sáyé ambassadọ dr Tóyìnbọ́ládé ń kí yín kú ìmúra ọjọ́ tẹ́ wálé ayé gbogbo kọ́ndínétà ọ̀sán àwọn òdúlẹ̀sẹ̀ ẹ̀mí nínú owó nínú ọ̀la àtàkùn tí ì ṣe bálẹ̀ ọ̀rọ̀ orí adé Adéyẹyè ikú òní